wọ́n ṣèpàdé constitution conference kí nàìjíríà ó sì lè gbòmìnira august 1957 ó ní wọ́n yan prime minister àkọ́kọ́ tí í ṣe alhaji abubakar tafawa balewa. dákun mú báírò kọ sílẹ̀ yá mú báírò kó kọ sílẹ̀ kó mú báírò. ẹ̀yin ọmọ nàìjíríà 35 million ní gbogbo èèyàn nàìjíríà nígbà ọ̀hún. èyí tá a gbọ́dọ̀ gbàgbé ni. ọjọ́ tá a wí ọ̀hún pé. Today is Independence Day, the 1st of October 1960, and Nigeria is now indeed an independent sovereign nation. ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1960. ẹ sá máa kọ́. ọmọ haúsá ló tẹ́wọ́ gbòmìnira nàìjíríà kàkà kí nàìjíríà ó mọ̀ tẹ̀ gbòmìnira o. ọjọ́ tá a ti gbòmìnira ní nàìjíríà ti bẹ̀rẹ̀ ìdààmú. Tafawa Balewa ó jẹ́ prime minister. Azikiwe ó ní governor general. Awólọ́wọ̀ wa àní òróyè jẹ́ o. ó wá jẹ́ olórí alátakò síjọba. ọjọ́ ti pẹ́ ọ̀nà ti jìn. ọmọdé ò bá tán abárọ̀bá. àrọ́bá sì ń bàbá àti. kábíyèsí ọlọ́run. ọjọ́ ti pẹ́ tí wàhálà ti bẹ̀rẹ̀. alámùkù ẹrù ẹ wọ. ọlọ́kẹ̀lẹ̀ wọ. ẹ wọlé. ẹ wò sàlẹ̀. ọlọ́ni ọgbà wà. amínà yàrá. ẹgbẹ́ alátakò. àbí jésù. Awólọ́wọ̀ fẹ́ kí Yorùbá ó jó lórí. bẹ́ẹ̀ni. àwọn ọmọ Haúsá làwọn ò gbà. láwọn gbà. Azikiwe fẹ́ kí Ìgbò jó lórí. kábíyèsí. ibi ìjàngbọ̀n Nàìjíríà ti bẹ̀rẹ̀ ó ti rèé. bẹ̀rẹ̀ rèé. ìgbà tó di ọdún 1962 sọ̀nkọ́sá. nínú oṣù karùn-ún ìjàgboro bẹ̀rẹ̀ nílùú Ìbàdàn. òde kónkálukú ọmọ sálọ ọ̀rọ̀ di bọ́ọ̀lù yàgò ìmọ̀rẹ́ àdálọ́wọ́ wọ́n ń jìjàgboro ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ṣebí nítorí èdè àìyedè tó wà láàrin Ọbáfẹ́mi Awólọ́wọ̀ pẹ̀lú Ládòkè Akíntọ́lá ni òun ló fa làlúrí sáàrin Yorùbá ọmọ ṣe o Awólọ́wọ̀ dúró gẹ́gẹ́ bí olórí alátakò ìjọba làwọn Haúsá bá yọ Awólọ́wọ̀ kó lólórí Yorùbá wọ́n fi Dr. M.A. Májẹ̀kódùnmí rọ́pò Awólọ́wọ̀ ọmọ Haúsá ó tún wọnú Májẹ̀kódùnmí wọ́n ní kó ṣèwádìí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ pé owó ìjọba Nàìjíríà ló fi ń ṣe ìgbéga fún ẹgbẹ́ ọlọ́pẹ Dr. Májẹ̀kódùnmí ó fún nọ́mọ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n gbé àwọn Awólọ́wọ̀ àtàwọn ẹmẹ̀wà rẹ̀ ó di ilé ẹjọ́ jàǹtò wọ́n láwólọ́wọ̀ ń dàlúrú ẹ wá wo Ọbáfẹ́mi nínú ìbànújẹ́ inú ọkọ rẹ̀ tó wà rèé ẹ̀yin náà ẹ wò ó ń garùn ún wò ta ni la ilaha illallah ọmọ Yorùbá ló gbé Awólọ́wọ̀ wálé ẹjọ́ Justice J.B. Coker tí ó dájọ́ ọmọ Yorùbá lòun náà ọmọ káàárọ̀ oòjíire ni ìrònú Awólọ́wọ̀ ni pé Justice Coker kò ní fẹjọ́ ṣègbè ṣùgbọ́n ìgbà tọ́mọ Yorùbá òun yóò dájọ́ ó ní kí wọ́n mú Awólọ́wọ̀ lọ ẹ̀wọ̀n fún odidi ọdún 10 gbáko Awólọ́wọ̀ ló jáde nílé ẹjọ́ yìí ṣòṣe ọdọgba ẹ̀wọ̀n agbádá tó wọ̀ kò lè padà sílé mọ́ ó di nínú Black Maria ó ní wọ́n ń gbé lọ yìí òun àtàwọn ẹmẹ̀wà rẹ̀ Lateef Jákàndé pẹ̀lú Josiah Ọláwọyé. Ọlọ́run Elédùmarè ọmọ ga ẹ̀rí kó ga ẹ̀rí pàwọ́ Yorùbá à ń ṣera wa ní àwa là ń fìyà jẹra wa nítorí àtẹnujẹ Yorùbá tí ò ronú Yorùbá tí ò dá kankan kábíyèsí Ọlọ́run àìrò kankan àìrò gbẹ̀yìn Ọlọ́run ṣàánú a kàn máa hùwà Yorùbá ẹ̀yin náà nù mo mọ̀ pé Haúsá ò ní ṣe bẹ́ẹ̀ sí Haúsá àbọ̀ lọ́jọ́ kan Ìgbò ò ní ṣe bẹ́ẹ̀ sí Ìgbò wọn à ní gbìyànjú ẹ̀ Yorùbá wọn wá Haúsá lọ Yorùbá ń takora wọn bẹ́ẹ̀ ni wọ́n ti wà látẹ̀tẹ̀ kọ́sẹ̀ ó tún bẹ ní ìsìn bẹ́ẹ̀ ní sí kọ́lọ́ ọmọdé ó máa rí bẹ́ẹ̀ lọ àtọ́júde wa kì í níyọ̀ àìsè nǹkan tó dáa Yorùbá náà wọ́n lọ takora wọn Yorùbá ni ẹbẹ́ rí gbà tàbí ọlá àwọn òkú ti gbọ́ àwọn òtí gàn wọ́n mú sọ́nẹ́ kàn wọ́n fi sípò rẹ̀ wọ́n fi di wa lójú wọ́n ní ẹ máa tara yín ẹ máa para yín níbi ẹ bá ronú níjọ́ náà lẹ́bọ̀ lóko ẹrú ẹ sọnù o ẹ má bàa sọnù ní wàláìdàláì. lọ́dún tá a wí ọ̀hún wọ́n yọwọ́ ìran Yorùbá kúrò nínú òṣèlú Nàìjíríà pátápátá Haúsá àti Ìgbò wọ́n sì ń ṣèjọba lọ. ètò àbọ̀ bẹ́ẹ̀ ìdánkọ́ ọmọ Yorùbá mélòó lọ́wọ́ lókè ìbéèrè ńlá nù. bí wọ́n bí wọ́n ṣe second minister wọ́n bí wọ́n ṣe assistant to second minister ẹ̀yin nu Ọlọ́run.
àsìkò ìbò tó dé lọ́dún 1964 wàhálà bẹ́ kalẹ̀ ní Nàìjíríà ẹ̀mí ṣòfò rẹpẹtẹ o ìgbà tó di ọdún 1966 January 10 táwọn sọ́jà rí pé Nàìjíríà ò sunwọ̀n mọ́ ni wọ́n bá di ìtẹ̀gbàjọba po níbi ìdìtẹ̀gbàjọba ọ̀hún ó ní wọ́n ti pa Ahmadu Bello sílùú Kaduna ilé tẹ̀ ń wò yìí àwọn sọ́jà ló bàá jẹ́ ìbọn ni wọ́n fi já kutukutu ibi tí wọ́n pa á sínú o wọ́n pa Tafawa Balewa sílùú Èkó ní Victoria Island nílùú Èkó ni wọ́n pa Akíntọ́lá sílùú Ìbàdàn Àgún Ìrósì ó gorí àga ìjọba ọmọ Yíbò nífa. The federal military government in Nigeria has taken over the administration of the country. Ìgbà tó di July 29, 1966 àwọn sọ́jà Haúsá parapọ̀ wọ́n dìtẹ̀ wọ́n gbàjọba Àgún Ìrósì Múrítàlá wà nínú àwọn tó dìtẹ̀ gbàjọba o àti Theophilus Yakubu Danjuma wọ́n gbàjọba Àgún Ìrósì lọ́dún 1996 Yakubu Gowon ó sì wà gẹ́gẹ́ bí olórí wa o ohun táwọn Haúsá tí wọ́n fi gbàjọba lọ́dún 1966 ní pé àwọn fẹ́ dádúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ọ̀tọ̀ wọ́n láwọn ọ̀bá Nàìjíríà ṣe mọ́ o ṣùgbọ́n ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mọ́ ní kété tí wọ́n tẹ́wọ́ gba ìjọba o nítorí pé ọmọ Haúsá ló pa Àgún Ìrósì àwọn Yíbò ń bínú àwọn Yíbò ń bínú ẹ̀ tó wá gbọ́n tó ṣẹlẹ̀ ni wọ́n tún wá lé àwọn ọmọ Yíbò kúrò nígboro Èkó àní wọ́n lé wọn kúrò nígboro Ìbàdàn wọ́n ní kí wọ́n máa padà lọ́ọ̀lú wọn èyí ọ̀wá dùn mọ́ ojúkun nínú. In our case, the thousands have been massacred is not in dispute. One then might be permitted to ask, at what stage does this massacre become genocide? ó láwọn gangan náà sì fẹ́ dá dúró àwọn dá orílẹ̀-èdè Biafra kalẹ̀ ìyẹn Biafra country ọmọ Yorùbá aláìronú ṣebí nítorí pé Nàìjíríà ń fi ìyà jẹ àwọn èèyàn ojúkú ni èèyàn ọmọ Nàìjà ìgbà tó yẹ ogun Biafra bẹ̀rẹ̀ ẹ wá wòran bí wọ́n ṣe ń pàrọ̀ Yorùbá wọ́n wá ń pa wá gẹ́gẹ́ bí ẹni pẹran ẹ̀yin olórí Nàìjíríà ẹ̀yin Afẹ́nifẹ́re ẹ̀yin ẹgbẹ́ OPC ẹ̀yin nu Ọlọ́run o. bẹ́ẹ̀ ni ò mú yín Ọlọ́run ó mú yín ẹ dákun kí là ń ṣe gan bàbá wa wù á lọ ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá wò ni wọ́n Yorùbá kí Yorùbá rádaràda ẹbí àwọn tí wọ́n ń sojú fún gbogbo owó tó yẹ kí wọ́n lò láti fi gbé ìlú ga ẹbí wọn nìkan ló kó àpò sára ojú alẹ́lẹ́ ìdí ti jáde bẹ́ẹ̀ yóò mú ọ alálẹ̀ Yorùbá ó mú ọ. Ìgbà tí Yakubu Gowon rí pé ojú ogun Biafra tí ojú mégojú kún so lórí wọn kò rọ̀ ó ní kí wọ́n lọ ṣèpàdé àlàáfíà nílùú Ghana wọ́n dé Ghana àwọn ló ń bọ̀ yìí ẹ jẹ́ ká wò wọ́n bí wọ́n ṣe ń ṣe ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọba aládé Yorùbá ẹ̀yin tẹ̀ ń pera yín lẹ́gbẹ́ Afẹ́nifẹ́re ẹ̀yin tẹ̀ ń pera yín ní ẹgbẹ́ Oòduà ẹ máa kí ẹ̀ sójú kú o ẹ máa kí ẹ̀ sójú kú ṣe rí i pé kò sí ẹ̀rín lójú rẹ̀ nítorí pé wọ́n ń fi ìyà jẹ àwọn èèyàn rẹ̀ lọ́wọ́ Gowon ń dunnú ṣe mọ̀ wípé ọmọ Haúsá lòun inú ojú kú odùn nítorí ìlàlúrí táwọn Ìgbò ń kojú lọ́wọ́ ẹ tún wo bí ẹ farabalẹ̀ ẹ wo Gowon ó ti gbé kinní ọ̀hún dẹnu òun jẹ́ sọ̀mùsọ̀mù ṣe rí wípé ojúkú ó gbé síbi tiẹ̀ padà ó ronú lé ọ̀ràn tí ilé ni ọ̀ràn tí àwọn ọmọ ìyá rẹ̀ tó ń jìyà lọ́wọ́ ọmọ Yorùbá ò ní ṣe bá wọn àtọba àtijọ́yè àtolóṣèlú ilẹ̀ Yorùbá nínú ìran Yorùbá tó ń sọ èdè Yorùbá jáde tó ń gba àbẹ̀tẹ́lẹ̀ fúnran Yorùbá tó jẹ́ wípé ẹ̀yin lẹ gba owó ẹ̀mí Abíọ́lá ẹ̀yin nú o Ọlọ́run. ọ̀dà àbáhùn bàbá ọ̀dà bẹ́ẹ̀ ẹ fàgbàlagbà sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ gbowó ẹ̀mí ẹnìkan wọ́n padà gbowó ẹ̀mí tiyín èpè kọ́ ẹni ọ̀pàgọ́ Ìrósì ọdún kẹwàá Ọlọ́run ẹ̀san ọ̀sán ẹ̀san fún gbogbo ẹ̀yin tẹ́ wà á di kọ́bàjẹ́ lẹ̀ Yorùbá tẹ́ wọ yín bí aṣáájú rẹ̀ Ọlọ́run ọ̀sán yín lẹ́san Ẹlẹ́dùmarè ọ̀sán yín lẹ́san gbogbo ẹ̀yin tẹ́ kọjọ́ ọ̀la Yorùbá jẹ́ Ọlọ́run ọ̀sán yín lẹ́san ẹ̀yin nu Ọlọ́run àwọn kan bẹ tẹ́ wọ bí èèyàn gidi tọ́jú kú fọkàn tán láàrin ẹ̀yin Yorùbá náà ni ẹ̀yin lẹ́ padà dá Ọlọ́run ó mú yín bẹ́ẹ̀ bá ti kú
àgbákò ìyá lọ́rùn. torí ẹ̀yin lè dá wàhálà sábàdà Yorùbá ètò àyàmí lẹ́nu jù ìwọ́dé wọn bẹ̀ nìkan ṣaṣíwájú yóò mọ̀ sọ fún ikẹ́ fọkànbalẹ̀ àti parí gbogbo ẹ̀ ọba lókè lọ́hùn pọtimọ́tò nígbà pólíbàgì nígbà Ghana must go ní owó ní bẹ́ẹ̀ owó gan yóò wo mọ́lẹ̀ owó yóò wo ní ọlọ́run Ẹlẹ́dùmarè ó tó bàbá. ọ̀dọ̀wẹ̀. bàbá òkodoro wọ́n wá dá Ali Mustapha kalẹ̀ àwọn ọmọ Yorùbá wá ń bínú ṣé à ń gọ̀ sí ni àbá ń gbọ́n sí i wọ́n ń kọ́ ọmọ Yorùbá ní Kano wọ́n ń pa wá ní Kaduna ẹgbẹ́ OPC wọn ò rí nǹkan kan ṣe o ìpàdé ìyà ni wọ́n mọ̀ ṣe ń gbòòrò Èkó láhìlá ìlàlá o láhìlá ìlàlá o láhìlá ìlàlá o. wọ́n ṣe rí nǹkan kan ṣe sí i ẹbí tó ń kálukú àjẹ ní ọjọ́ ọgbọ́n ẹgbẹ́ OPC mélòó la ní. ó pọ̀ o. mélòó la ní. a pín yẹ́lẹyẹ̀lẹ. a ti pín yẹ́lẹyẹ̀lẹ. níta ní kókò bọ̀ wọ́n bọ̀ wọ́n bọ̀. ìgbà abẹ́rẹ́ lọ́lọ́ lè bọ̀ lọ́kùn. àwọn èèyàn gidi bẹ́ẹ̀ nù wọn o. àwọn gidi nù wọn. àwọn èèyàn gidi wà nù wọn bẹ́ẹ̀ ni. ọmọ mélòó la rèwé bá rè wá ní ti. bẹ́ẹ̀ni. mélòó ni wọ́n pín sí. àwọn bakasi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni. mélòó wọ́n pín sí. tí wọ́n bá fi ṣe. wọn láwọn ọmọ ẹja kí epo nù. ẹnu wọn sì kù. àwọn ọ̀daràn ìjọba ní tó tọ́jú wọn ní. àwọn ọmọ Yorùbá nù. àṣẹ yàrá ń jẹ́ àwọn àpò gbogbo ẹ̀ rọra dígbòdì. àwọn àtàǹkàsì ìfúkúpa. àtàǹkàsì ọ̀ràn kankan ìwájà ní wẹ̀lẹ̀wẹ̀lẹ̀. aláìsànú wa. ẹ jẹ́ padà sórí ìtò tá ń bá bọ̀ ogun Biafra ń tẹ̀síwájú ìgbà tó yá ogun rodò lọ sinmi ìgbà tó di ọdún 1975 nínú oṣù kẹjọ ọdún ọ̀hún àwọn Múrítàlá tí wọ́n dìtẹ̀ gbàjọba lọ́dún 1966 tí Gowon fi gorí àga ìjọba o wọ́n tó gbé ìdìtẹ̀ gbàjọba dé